One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló fo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé
Yorùbá nation. Àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógo. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó. Àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa kí tó yẹ o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá ẹ ṣe ẹkùlé nínú ilé yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé mo kí lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò mo kí gbogbo yín Ọmọlúkà yín rèé o mo dé gẹ́gẹ́ bí mo ṣe máa dé o ọmọ òkòròkòrò ológun sáà àdìpá kìrìkìrì lọ́tọ̀ ọmọ ojúlógun kàdúbà kàdé àwọn ọmọ gbọ́dọ̀ máa mú kàrà lọ́sẹ̀ ní máa mú kàrà lọ́dọ̀ ọmọ àṣàkókò ìgbó òṣọ́pọ̀ èkìtì ṣọ́kọ̀ àkókò ọmọ olúbàkà rẹ wà omi gangan tí o ọ̀rùn náà gbọmọ gàrà yaran jẹ bí olókun Thank you and God bless you. Mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin olóríire tẹ́ máa ń dúró tì wá láti ìgbà dé ìgbà ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò a kí yín pé ẹ káàbọ̀. Kí tó kọlu agbami ètò níta fẹ́ sọ̀rọ̀ ní lórílẹ̀ ní ẹ mọ̀ pé kò wá usual ká ṣe program lọ́jọ́ Sunday but we have to because of the situation tó wà ńlẹ̀ a gbọ́dọ̀ tètè pariwo kí àwọn ènìyàn gbọ́. Mo ti sọ ṣáájú wípé ẹ̀yin tí Ọlọ́run bá ràn lọ́wọ́ a gbé ètò kékeré kan kalẹ̀ láti lè fún àwọn tí wọ́n wà nú àwẹ̀ láti lè ṣe ìtọrẹ àánú fún wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ó pàwẹ̀ ńlẹ̀ ni kò ń ṣe pé bóyá wọ́n ní náà tẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtọ́nà àti ìlànà mùsùlùmí wọ́n gbọ́dọ̀ ṣe é so wọ́n wá fira wọn sí nítorí pé kí ni àwọn fúnra wọn gan wọ́n ti ń gbàwẹ̀ lọ so kì í ṣe pé kákànṣe wáàsí nìkan ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lásìkò yìí ló jẹ mọ́ a gbọ́dọ̀ nawọ́ sí wọn lọ́tún lósì pé káwọn náà kan ṣe kí nìkan gbà ó kéré òun ló máa ń sọ ìyàn dá wọn so ìwọ̀nba tọ́mọlúkà dẹ̀ ti ṣètò mo rí pé kò ní tó wàá pín fún wọn bí mo ṣe fẹ́ tí bá fẹ́ ṣe pé tèmi nìkan mo lè fún àwọn wàbá tí agbára wa bá gbé so ìwọ tọ́lọ̀ máa fi sí lọ́kàn láti contribute ìwọ náà lè contribute nígbà tá a bá máa ṣe gbogbo ẹ̀ ẹ̀yin náà máa rí ìrora máa ṣe ìwọ̀nba fídíò ní fẹ́rẹ́fẹ́ kó tó di pé a fún àwọn tó yẹ ká fún so tọ́lọ̀ bá fi sí ẹ lọ́kàn 10,000 ní o 20 ní o 50 o
mo dẹ̀ ti sọ́nà bó fún wa ní 1 million á ṣe é tí gbogbo yín dẹ̀ máa rí wọn á gbà á wọ́n dẹ̀ máa súre fún yín bọ́n ṣe ń gba àwẹ̀ yẹn lọ lọ́kàn wọn máa gbàdúrà fún yín. So ẹ̀yin ìmáàmù ṣèyíkì gbogbo tí Ọlọ́run dẹ̀ fi sí ní ọkàn láti darapọ̀ láti wá ṣe wáàsí lórí ètò wa you are welcome ẹ máa bọ̀ lórí Ọmọlúkà JTV àfúnyín láyè láì san ìpínlẹ̀. Now let's go straight to the point. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá tẹ́ ń wò mí ní Facebook ẹ bá mi pín prógrámù yìí ẹ má fi àyè lẹ̀ fáwọn tó ń flag kan má rí prógrámù yẹn flag tẹ́ bá ti ń like ẹ̀ tẹ́ ń ṣí ẹ̀ ó máa lọ. Ẹ̀yin tèmi ní YouTube náà ẹ ṣe the same ẹ bá mi pín ẹ comment ẹ dẹ̀ subscribe tó bá ṣe èké tó ti subscribe tẹ́lẹ̀ tó subscribe ìwọ tó dẹ̀ ti subscribe tẹ́lẹ̀ tó lọ padà tó jẹ́ returning subscriber bá mi subscribe sí náà padà síbẹ̀ kájọ máa ṣe kó lè dáa. Yín tẹ́lẹ̀ ń wò mí nínú TikTok wá pín ẹ̀yin TikTok lẹ̀ wá lè ní rárá bẹ́ẹ̀ TikTok yẹn lẹ́dẹ̀ máa ń pọ̀ jù tẹ́lẹ̀ ẹ wá bá mi ṣí ẹ báyìí ẹ bá mi ṣí ẹ kẹjẹ kó lọ ó rìn dáadáa ká lè jọ bára wa sọ ètí ìjó títọ́ tó ẹ jẹ́ kí wá kan lu agbami ètò màmá mi yẹ ti pin mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun mi àná ẹ kú àdúró tiwa gbogbo gbà o thank you and God bless you ma'am. Wẹ́tìjì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ káàbọ̀ mo dúpẹ́ mo sọ pé ẹ ṣe Tọ́pẹ́ Awóyẹmí mo kí gbogbo yín ẹ̀yin tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ní Facebook ẹ máa bá wa kọ́mẹ̀ntì síbẹ̀ ká lè mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa dáadáa. Ẹ̀yin tí TikTok ẹ ṣe jàre ẹ ti ń darapọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ẹ máa bá WhatsApp ẹ máa like ẹ máa sinmi lórí like yẹn kẹ máa fi etí kan gbọ́ kẹ máa fi ọwọ́ kan kẹ máa fi tap ẹ ṣe God will bless you. Now let's go straight to the point. Tí mo torí ẹ̀ gbé ètò ilé ìkalẹ̀ lénìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé kò sí Yorùbá nation mọ́ torí pé kí ni a ti dìbò ọmọ wa dẹ̀ ti wọlé kiri kan ebi fẹ́ kẹ́ understand yìí pé ìbò tí wọ́n dì Nàìjíríà ló dìbò kì í ṣe Yorùbá nation Nàìjíríà ló dìbò kì í ṣe Yorùbá nation so ìbò yẹn is meant for Nigeria ìbò tán dì fún ọmọ Yorùbá tán dìbò fún ọmọ Yorùbá tó di tó ń pè ní president elect that presidency tó fẹ́ ṣe is a president of Nigeria kì í ṣe president Yorùbá èmi ti sọ fún yín láti bẹ̀rẹ̀ kò sí májíìkì tí ẹnikẹ́ni fẹ́ ṣe pẹ̀lú Nigeria constitution kò sí kankan tẹ́ fẹ́ ṣe ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń ké tẹ́lẹ̀ lẹ ṣe máa ké bẹ́ẹ̀ ṣe ń kérora tẹ́lẹ̀ yìí pé ìlú lè bó ṣe máa rí nìyẹn mi ì fi ṣẹ́ èpè àtúrọ̀ èmi náà wà ní Nàìjíríà omi ìkúrò bẹ́ẹ̀ kì í ṣe èpè bí kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ara wa kọ òtítọ́ ara wa kan ó kọ òtítọ́ ẹ tó bá fẹ́ kó dúró lórí òtítọ́ ẹ tó bá dẹ̀ fẹ́ kó má dúró lórí òtítọ́ reality làwa sọ fún yín níwọ̀n ìgbà tí àwa àti Ìgbò àti Fúlàní Haúsá tá a bá jọ ń ṣe lórílẹ̀ ìdáyé jọ ń jẹ́ papọ̀ tá a dẹ̀ jọ ń lo constitution yẹn mo guarantee yín àti Ìgbò àti Yorùbá ẹ mọ̀ kébòrò ni ẹ mọ̀ sunkún náà ní pé ìlú le kì í ṣe ẹni tó wà ńbẹ̀ kì í ṣe ẹ̀bi ẹ̀ kì í dẹ̀ ṣe fọ́ọ̀tì ẹ̀ ní pé kára kó ní gbogbo àwọn tó wà ní south bí kì í ṣe tó bálẹ̀ constitution tó búra ipò máa protect òun ni ó fi ìyà ló máa fi ìyà jẹ àwọn àtàwà nísàlẹ̀ yìí kò yọ mí sílẹ̀ kò yọ kankan nú yín sílẹ̀ olówó àrírú ẹ̀rí ó máa jọ kan gbogbo wa ni kò sẹ́ni tó yọ sílẹ̀ nínú ọ̀rọ̀ yìí but ibẹ̀ kan gan ni mò ń lọ pàtó ibi tí mò ń lọ gangan òun ni ọ̀rọ̀ security threat tó wá bẹ̀rẹ̀ sí ní rampant l'Ondo state this time around. Mo fi ìgbà kan jáde mo sọ̀rọ̀ mo ní ọmọ Yorùbá mo ní ẹ fura mo ké mo yán mo dẹ̀ sọ mo ní àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ torí mo rẹ́nìkan tó jù sí mi ó tẹ̀ sọ ó ní Fúlàní òun ṣọ̀tá wa mọ́ sí ó ní Ìgbò látún pariwo ó látún ti fi Fúlàní lẹ̀ ó látún pariwo Ìgbò Ìgbò jẹ́ ọ̀tá wa tó bá dẹ̀ ríra wọn bí ọ̀tá tiwa kò sí wàhálà bẹ́ẹ̀ self preservation self protection òun là ń sọ nípa ẹ̀ Ọlọ́run pín oníkálukú sáyè tí ó wà ó dẹ̀ fún oníkálukú ní ilẹ̀ tiẹ̀ a sọ pé kí Ìgbò kó má wọlé Yorùbá kó wá ṣòwò kó jèrè kó jẹ kó mu
a sọ pé kí Fúlàní kó má wọlé Yorùbá kó ṣòwò kó jèrè kó jẹ kó mu. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ní tèmi ṣe bá ráwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá yìí tó wà l'Amẹ́ríkà tó dẹ̀ ń ṣòwò tó jèrè ńbẹ̀ tó dẹ̀ dálé kọ́ síbẹ̀ tó dá nǹkan rere ṣe. Ará ọmọ Yorùbá tó wà ní UK tó dá nǹkan rere ṣe ńbẹ̀ tó kọ́lé tó ralẹ̀ tó ṣe gbogbo tó wù. Ará ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ìgbò wọ́n ń tẹ̀lé òfin tó wà ńbẹ̀ tí wọn ò bá tẹ̀lé òfin ibẹ̀ wọn ò ní àǹfààní àti lè ṣe ohunkóhun wọn ò ní lè dá kankan ṣe láyé. Ṣùgbọ́n torí pé òfin tó wà níbẹ̀ ni wọ́n ń tẹ̀lé ìdí tí ibẹ̀ ṣe rọ̀ wọ́n lọ́rùn nìyẹn. Ẹni tó bá wà lórílẹ̀-èdè kan tó bá tàpá sófin ibẹ̀ wọ́n á fi ọwọ́ sí kún òfin wọ́n á fi mú ẹ ṣáádà kan ju ẹ sẹ́wọ̀n kó lọ sọ́gbà ẹ̀wọ̀n tàbí kán dìpọ́tù ẹ padà wá sórílẹ̀-èdè tó ti wá. Ìkànnù méjèèjì ló máa ṣe kan. Now kì í wá ọ̀rọ̀ ló wáyé tó mú kó dàbẹ́ ni pé àpariwo ó ṣe Ìgbò kò ṣe Ìgbò. Gbogbo wa la mọ̀ ìhà tí Fúlàní àti Haúsá tí wọ́n kọ sí ìran Yorùbá tẹ́lẹ̀ kí ò dẹ̀ ń ṣàwá nìkan náà kọ sí. Ṣùgbọ́n jẹ́ pé àwa Yorùbá yẹn la káwọ́ gbéra àwa la pẹnu mọ́ la ojú wa fọ́ la ṣe bẹ́ẹ̀ nípa àrí òkú. Most especially àwọn tó jẹ́ adarí wa àwọn leaders a sọ̀rọ̀ ẹni ká má bú leaders ẹni ká má sọ̀rọ̀ sí leaders. Báwo la ṣe ní bú leader báwo la ṣe ní sọ̀rọ̀ sí leaders nítorí wípé Ọlọ́run tó pè mí ní leader tó fi yín so lórí ó mọ ìdí tó ṣe fi yín so lórí. Ṣùgbọ́n as a leader Fúlàní ń wọ orí ilẹ̀ wa wọ́n ń ba nǹkan wa jẹ́ wọ́n ń da nǹkan tá à ń ṣe wọ́n ń da gbogbo ẹ̀ wọ́n ń bàjẹ́ mọ́ wa lọ́wọ́ wọ́n ń gba inú gbogbo wa wọ́n ń kílè mọ́ ẹ̀ mọ́ wa lọ́wọ́. Ẹ̀yin tẹ̀tẹ̀ jádarí ibi tó wá jẹ́ ìké ìbànújẹ́ débẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba aláyé nílẹ̀ Yorùbá tẹ́ tá a lè kà sí ìkan nínú àwọn adarí ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ pé ẹ̀ tún mú ilẹ̀ ìní yín ẹ̀ tún bù ẹlẹ́ta tàbí kẹfì rẹ́ǹtì fún àwọn Fúlàní. Ìkan pàtàkì nínú àwọn èèyàn wa tá a jọ ń jìjà Yorùbá nation yìí tá a jọ gbé ọ̀rọ̀ Yorùbá nation gàgàgàgà yìí pé kò gbọdọ̀ wó yìí pé Yorùbá gbọdọ̀ dá dúró ọ̀kan gbòógì ó pè ọlọ́mọlúkà oníwo tójú mi rí ẹni ẹlẹ́ni ibi tó kọ́lé ẹ̀ sí ẹ̀yìn ilé ẹ̀ igbó ló wà bẹ́ẹ̀ ó wá ṣe oko sínú ẹ̀ ó gbin tòmátò sí tòmátò yẹn dẹ̀ so bàpà bó ṣe ṣàlàyé Fúlàní dẹ̀ wọ inú oko yẹn wọ́n jẹ́ ó ní láti lọ sọ fún ẹ pé ẹ jọ̀ọ́ ẹ má wá sínú oko mi yìí mọ́ ẹ má bà oko yìí jẹ́ fún mi ìwọ̀nba tẹ́ ti jẹ́ yìí ẹ jẹ́ kó mọ bẹ́ẹ̀ ẹ má wá bẹ̀ mọ́. Àwọn Fúlàní yẹn láti máa lérí ó dẹ̀ ní rírí tó ń rí wọn ó rí wọn tó wọ́n mú bọ́n dání wọ́n wá pẹ̀lú ọ̀pá gbogbo nǹkan tán ẹ̀rù gan wá ba ẹni tó nílé fúnra ẹ̀ pé tí òun sì lè sùn sínú ilé yìí. Ó ní because ọ̀rọ̀ akọ́ròdé olókàn lọ́gbọ́n ọ̀rọ̀ àwọn míì bẹ́ẹ̀ tí Fúlàní ti há mọ́nú oko tí wọ́n padà nù olókàn lọ́gbọ́n láti jòkó sínú ilé gan olórí ẹ̀kú bá òun. Náà kí ni mo fẹ́ sọ ṣebí tí ẹni yẹn làwárí mélòó làwọn tí irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí tí wọn ò dẹ̀ ní any opportunity àti lè voice out tí wọn ò dẹ̀ ní ìgbẹ́kẹ̀lé míì tí wọ́n lè sọ pé ìta nírèé ó tó wàá jẹ. Àwọn tí ò tiẹ̀ ní àgbẹ́kẹ̀lé kankan tó jẹ́ pé gbogbo àgbẹ́kẹ̀lé wọn inú oko yẹn ni mélòó ni irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Náà ẹ wá jẹ́ ká padà gbogbo tó ń ṣẹlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ló ti ń ṣẹlẹ̀ gbogbo state ilẹ̀ Yorùbá ló ti happen but let's come back to Ondo state. Gọ́vnà Akérédolú ó dàbẹ́ ni pé ẹ sùn gọ́vnà Akérédolú ẹ ti sùn ó ti pọ̀ jù. It's like Akérédolú tèmi mọ̀ tẹ́lẹ̀ tí kò gbogbo ẹ̀ kì í ṣe Akérédolú yẹn ló wà ń bẹ̀ máa ń sè. Ẹ wo gbogbo incident tó ṣẹlẹ̀ between the period of láàrin ọ̀sẹ̀ kan ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó bá sọ pé state tí nǹkan burúkú ti ṣẹlẹ̀ jù nílẹ̀ Yorùbá Ondo state ni. Àwa ti jáde apariwo there was a program tí mo pariwo ẹ̀ jáde mo ní Mr. Governor there are many volunteers ready tí wọn ò béèrè owó lọ́wọ́ yín tó jẹ́ pé wọ́n ṣetán àwọn dájọ́ wà nínú ìjàngbara Yorùbá yìí láti jà because Yorùbá ní tí ọwọ́ èèyàn bá tẹ òkú ìdà kì í béèrè ikú tó pa bàbá ẹ̀. Ìdí táwa fúnra wa àtàwọn tó kù tí wọn ò ṣe jáde àti lọ mú iṣẹ́ yẹn ṣe nìyẹn torí tó bá jáde ẹ̀yin ìjọba iná lẹ́ máa mú wọn tẹ́ ẹ sọ pé wọ́n ń dàlúrú ẹ lè sọ pé ṣe ni wọ́n ń jalè ẹ lè ní ṣe ni wọ́n ń rọ́ọ̀bù ẹ lè ní ṣe ni wọ́n ń ba nǹkan ìlú jẹ́ ẹ lè ní ṣe ni wọ́n ò jẹ́ kí ìlú nísinmi
whereas wọ́n ń ja ìjà láti lè protect ìlú ni ìdí tí wọn ò ṣe lè jáde nìyẹn ṣùgbọ́n táyì fúnra ara yín bá sílẹ̀kùnlẹ̀ àwọn tó dára wọn lójú bá mi Mr. Governor ìṣẹ̀ṣe sì wà níbi tí ìṣẹ̀ṣe wà agbára sì wà níbi tí agbára wà oògùn wà níbi tó oògùn wà ẹ̀yin tẹ́ bá lẹ gbàgbọ́ tẹ́ gbàgbọ́ ẹ̀yin lẹ gbàgbọ́ tẹ́ gbà àwọn ìṣẹ̀ṣe yẹn tẹ́ gbà gbọ́gbọ́ kí àkùkọ kó tó dá kí àgbàdo tó dáyé gangan ni àkùkọ ń jẹun báwa ṣe gba Ọlọ́run gbọ́ àwa náà gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tí àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n ti ń ṣe kó tó di pé wọ́n gbé ẹ̀sìn ìgbàgbọ́ dé gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe that does not kò ní ẹni tí ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ mi sí Ọlọ́run kò ní kankan ṣe pẹ̀lú ìgbàgbọ́ mi sí Jésù Kristi. This is our culture. This is our nature. Mr. Governor, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ondo State tán dára wọn lójú náà wà nílẹ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe máa di ọwọ́ mọ́ra tí gbogbo ẹ̀dẹ̀ máa kọjá àlàní? Àmọ̀tẹ́kùn nìkan ò lè dáṣẹ́ yìí ṣe. Láàárín ọ̀sẹ̀ kan, ẹ wo àwọn àjálù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Olórí Láàfin, wọ́n ti gbé lọ. Wọ́n pa ọmọ ọlọ́mọ. Wọ́n oríṣiríṣi ẹ̀ bẹ́ẹ̀ ní state tó anẹ́sẹ̀ tó jẹ́ pé Fúlàní tún lórí láyà wọ́n yàwọ́ governor's office bẹ́ẹ̀ bá ṣe gbọ́. Etí wo ló gbọ́rú ẹ̀ Mr. Governor? Èmi gbàdúrà k'Ọlọ́run fún yín lára líle o torí a gbọ́ ó dẹ̀ yé wa bó ṣe ń lọ ṣùgbọ́n síbẹ̀ náà k'Ọlọ́run kó fún yín ní àlàáfíà pípé ẹ gbọ́dọ̀ fọ́dọ̀wọ́ yín ẹ gbọ́dọ̀ wòran Mr. Governor. Allow some people to think for you. Wọ́n wà ńlẹ̀ àwọn tó rẹ́dì láti ja ìjà yìí láti wọnú mọ́ láti rìn láti kojú láti dojú ìjà wọ́n bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀tá àwọn ọlọ̀tẹ̀ àwọn tó ń lé àwọn èèyàn wa kúrò nígbó èyí tó ń ṣẹlẹ̀ yé wa Mr. Governor àwọn tó rẹ́dì yìí ẹ sílẹ̀kùn fún wọn invite wọn. They are not asking for your money, Your Excellency. They don't ask for anything from you than your backup. Kán rí ẹ kán mọ̀ pé gómìnà mọ̀ nípa èrè tá à ń rìn gómìnà mọ̀ nípa iṣẹ́ tá à ń ṣe. All we want to do is to protect. Continuously, Mr. Governor, wọ́n máa kó weapons wọlé bọ́dẹ̀ ṣe kó wọlé inú igbó wa náà máa kó wọ̀. Mo ń sọ pé ó tún sọ wọ́n ní mission they has an ambition. Tẹ bá believe pé torí pé wọ́n dìbò fún gómìnà wa fún ọmọ Yorùbá ó ti di president so therefore gbogbo wọn yẹn máa dópin irọ́ lẹ́pa Your Excellency. Ẹjọ́ pín kínní yìí ẹ bá mi pín ẹ̀yin tí TikTok pín kínní rárá mi rí láìkí yìí ẹ bá mi pín àbá ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ rírùn ni tó bá jẹ́ rírùn lọ́dọ̀ yìí kò rùn lọ́dọ̀ tèmi torí wípé ọ̀rọ̀ tó bá kanra ilé mi èmi ló kàn ó jọ kún gbogbo wa ni. Olówó gbòòlò gbẹ̀ngà. So Your Excellency ẹ wo bí gbogbo ẹ ṣe láwọn Fúlàní tẹ́ rí yìí wọ́n yàtọ̀ sí Yorùbá o wọ́n dẹ̀ yàtọ̀ sí Ìgbò àrà tán bá ti sọ pé máa dá wọn á dá o ṣe bá rò pé torí pé ó ń dìbò fún ọmọ Yorùbá wọlé as president nítorí ìdí yẹn àti free lọ́wọ́ wọn free o ìdí tí a ṣe free ó mà pọ̀ Your Excellency. When we are talking of Nigerian military, Nigerian army, let me put it that way. Nigerian army, àwọn Fúlàní ló pọ̀ jù ńbẹ̀ o. Èyí tó pọ̀ jù nínú àwọn brigadier general, major general, lieutenant general, àwọn Fúlàní ló kún bẹ̀ o, Your Excellency. Nínú iṣẹ́ ọlọ́pàá, àwọn tó wà lókè jù, àwọn Fúlàní ni o. Mo dẹ̀ fẹ́ garanti yín bọ́mọ yín tó bá ṣe swearing fún kò lè ní kan máa lọlé kò lè he cannot compulsorily he cannot retire them. Tó bá máa ṣe gan-an adé ọgbọ́n tá a fi ṣe kò sọ́gbọ́n tó lè fi ṣe síbẹ̀síbẹ̀ tí wọ́n lè pàpà tó àwọn ọmọ Fúlàní tá wà nínú iṣẹ́ ológun. Àwọn rìkúrútù tí ò sí ní level kankan tí wọn ò tí ì commission rárá 7
70% nínú àwọn tó jẹ́ Nigeria Army ọmọ Fúlàní ni wọ́n tẹ́yìn fúnra yín dẹ̀ mọ̀. Nínú ọdún tó bá recruit Army ọmọ Ondo State mélòó ni wọ́n recruit? Ṣé wọ́n tó 1,000 Your Excellency? Ṣé wọ́n tó 1,000 l'Ondo State? Àwọn fúnra wa mọ̀ pé wọn ò tiẹ̀ tó 100 tó máa mú l'Ondo State, kò tó 100 lọ́ọ̀ Èkìtì, kò tó 100 láti ẹ̀ sọ pé 100 l'Èkìtì, 100 ní Ondo, 100 l'Ọ̀ṣun, 100 l'Ọ̀yọ́, 100 ní Ògùn, 100 l'Èkó. Kẹ́ bá kó gbogbo ẹ̀pọ̀ that is 600 ní ilẹ̀ Yorùbá. Àwọn dẹ̀ ní àwọn recruit from each state ó kéré tán wọ́n recruit 2,000. Ìta àmọ̀ ní ṣe bá láwọn àbúrò tó ń lọ fún training, ṣe bá láwọn àbúrò tó wà nínú iṣẹ́ ológun, ṣe bá láwọn ẹ̀gbọ́n tó wà níbẹ̀ tán dẹ̀ sọ bó ṣe ń lọ. Your Excellency, tẹ́ ẹ bá believe wípé ọmọ yín ni president elect, so tó bá swearing yẹn ó máa já gbogbo ránkì àwọn Fúlàní, irọ́ lẹ́pa o, àti wípé náà ń jẹ́jẹ̀ mọ́ nǹkan tí ọmọ yín tó di president tipátipá. Ǹjẹ́ ẹ mọ agreement tó ní pẹ̀lú àwọn Fúlàní kó tó di pé wọ́n agree fún kó lè ṣe president Nàìjíríà? Upon the whole controversy tó ń ṣẹlẹ̀, ṣé ẹ mọ nǹkan tó kọwọ́ bọ̀ kó tó di pé wọ́n announce ẹ̀? Ẹ jẹ́ ká ro àròjinlẹ̀. Akérédolú, Ọlọ́run kó túnbọ̀ bù yín lẹ́mìí, kó lọ́ra ẹ̀mí yín, kó fún yín ní àlàáfíà pípé. Wàhálà ń bọ̀. And tẹ́ bá dẹ̀ wo bí kan ṣe lọ, ẹ rí i pé Ondo State àwa la ṣí ẹ̀ boundary pẹ̀lú North. Bá ṣe pín ní o. Pé tó bá ní kán sọ ní ti original. Boundary ilẹ̀ Yorùbá Kàbà ló wà. Kódà ó dé Lọ́kọ́jà, àwa la ní Lọ́kọ́jà, Yorùbá ló ní Lọ́kọ́jà. Ṣùgbọ́n kò sẹ́ni tá a fẹ́ fi tipátipá mú. Ẹni tó bá sọ pé òun ò ń ṣe Yorùbá, bye bye yẹ. So Ondo State tí àwọn rí bíi boundary, ibẹ̀ náà ti wọlé. Your Excellency, mo sọ̀rọ̀ fún yín ipe ibi tí wọ́n ń gbà wọlé gangan òun ni North, that is Ondo North. I am talking of Ìkàrẹ́. Boundary kan wà ní Ìkàrẹ́ yẹn tó ń gbà wọlé láti North sí Ìkàrẹ́ tí wọ́n gbà wá sí ilẹ̀ Yorùbá. Ìkan wà ní Ìṣùà sí ìlú mi dára gba Ìṣùà wọlé síbí. Kájẹ sọ pé Ìṣùà precisely, which is part of Ondo State, the headquarter of Akoko South East local government. Ìṣùà Àkókò. Mo sọ mo ní ẹ ṣètò kẹ́ ẹ jẹ́ kí wọ́n lọ sí boundary yẹn. Any vehicles tó bá ń bọ̀ láti North yẹn tó kó ẹrù, ẹ máa dáwọ́ dúró kẹ́ ẹ máa search. Ìgbà yẹn lẹ máa rí òtítọ́, ṣùgbọ́n ẹ̀kọ́ ọ̀rọ̀ mi ò jọ yín lójú. You won't listen to that. Àwọn tó dẹ̀ súnmọ́ yín wọn ò ní sọ irú ẹ̀ fún yín, wọn ò ní advice yín to that level. Níbi tí ẹ bá ti carry out eléyìí, wọ́n lè tún máa plan àti get another route, but ibi tó ti ń gbìyànjú àti get route mi kò sí náà ni àṣírí yẹn máa tú jáde. Kí ni collaboration tó wà láàárín ẹ̀yin state government pẹ̀lú àwọn hunters? Àwọn ọlọ́dẹ tó mọ inú igbó, àwọn ọlọ́dẹ rí àwọn Fúlàní yẹn. Ó ní meeting tí mo ti bá wọn hunters ṣe, tí mo dẹ̀ gbọ́ tí wọ́n sọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ ìjọba ìṣẹ̀lẹ̀ fọwọ́lẹ́rán tẹ́ ń wòran, tí nǹkan dẹ̀ ń wó tó ń bàjẹ́ lọ. Ó dẹ̀ ń wó, ó ń bàjẹ́. Èmi ń sọ, tẹ́ ẹ bá fẹ́ ẹ lè gbọ́, tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ẹ má gbọ́. Ọ̀run yabọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnìkan. Ọ̀run yabọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan o, kì í sọ̀rọ̀ ẹnìkan o, kì í sọ̀rọ̀ ẹnìkan. Ọ̀run yabọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan o, kì í sọ̀rọ̀ ẹnìkan o. Wọ́n bú mi dáadáa, wọ́n yàgbé sára o. Thank you and God bless you, mi ò tí ẹ̀ lè yàgbé síra. Ohun tó dùn ní lípọ̀ lọ́la ẹni. Bí ti ká lára náà ni mo ṣe ránjú, ẹni tó ń bú mi pé mò ń ránjú. Thank you, God bless you. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ránjú ní ti ránjú. Ẹ̀yin tèmi ní TikTok ó yà mí, orí yín kẹfà wá sáwà fẹ́ máa fún mi ní láìkì yẹn lọ. Yusuf Àánú Olúwapọ̀, thank you, God bless you. Màámi Ẹ̀sà Adé tí ó ń wewé túgà. Ẹ ṣé o, Ọlọ́run àpọ̀n nílé. Now, ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ẹ bá wo situation of things, ẹ rí i pé nǹkan ó máa worst sí mi. Ó ti bàjẹ́, kò sí májíìkì tẹ́ lè ṣe mọ́.
tá a fi lè retrieve ilẹ̀ gbogbo ilẹ̀ wa tó ti lọ kò sí magic tẹ́ fẹ́ ṣe tó a fi lè retrieve ẹ̀ padà àbí tá a bá fẹ́ tan ara wa jẹ kò sí magic tẹ́ lè ṣe tá a máa fi retrieve ẹ̀ kò sí. Kò sí magic tá a lè ṣe o but the only thing òun ni pé kí Yorùbá kò dá dúró torí tá a bá dá dúró dandan ní oníkálukú wọn máa gba ọ̀nà ilé wọn lọ a máa ní Yorùbá border guide a máa ní forest guide tó ń jẹ́ pé àwọn náà máa gbogbo gbogbo wa tán máa ṣọ́bẹ̀ gbogbo àwọn igbó tó yẹ ká gbẹ́kẹ̀lé kọ́kàn wa balẹ̀ pé yes a ní nǹkan gbogbo ẹ̀ ló ti bọ́ sọ́wọ́ Fúlàní tán inú mi ò lè dùdùdù báyìí kí ni mo fẹ́ ṣe oko mo fẹ́ dáko fún Fúlàní tó fẹ́ jẹ ni. Ẹ já ro àròjinlẹ̀ Your Excellency is getting too rampant in Ondo State ó ti ń pọ̀ lápọ̀jù láàárín ọ̀sẹ̀ kan ṣoṣo ẹ wo iye ìṣẹ̀lẹ̀ àjálù ibi tó ṣẹlẹ̀ l'Ondo State. Your Excellency ìdí tẹ̀mí yẹn pariwo nìyẹn fún gbogbo ẹ̀yin àgbàgbà yìí pé àgbàgbà táyé ṣe torí tẹ́ ẹ bá lọ à lè sọ nípa ti òní Ọládìpọ̀díyà ó ti lọ ó ti kú ó ti lọ. A gbọ́ ìtàn nípa Ọládìpọ̀díyà bó ṣe struggle bó ṣe gbìyànjú pé kí ìran Yorùbá kó má kí tiwa má gbé orí ẹ̀ ni wọ́n arrest Díyà sí wọ́n ló di kú. Àbáṣà fẹ́ pàdánù bọ̀ Ọlọ́run yọ kúrò lóko and that issue ọmọ Yorùbá náà bá nídìí ẹ̀ àwọn ọmọ Yorùbá ló lọ kó bá Díyà ṣùgbọ́n tí lóbi òṣèlú dùn sí Ọládìpọ̀díyà kó tó di kó kúrò láyé mo ké èmi ò mọ condition tó wà ṣùgbọ́n mo rí gẹ́gẹ́ bí jagunjagun èmi máa ń sọ once a soldier is always a soldier kò sí pé mo ṣe sójà rí a soldier is a soldier. Ìdí tí mi ò ṣe fi taratara fẹ́ràn Ọládìpọ̀díyà kó tó di kó dágbére òun ni wípé mo ké títí bàbá yẹn fi lọ after 1993 tí Abacha gbàjọba bóyá 1995 ní incident yẹn ṣẹlẹ̀ tán arrest yẹ after that títí di bá a ṣe sọ̀rọ̀ yìí Ọládìpọ̀díyà ò sọ anything nípa Yorùbá mọ́ kò dá sí ọ̀rọ̀ Yorùbá. Ó wo bóyá ìhà tí Yorùbá kọ sí tàbí aburú tí Yorùbá ṣe sí ó torí yẹn ó fàgádàgodo sẹ́nu ẹ̀ ó wo everything ó dẹ̀ wo gbogbo ẹ̀ dẹ̀ wó lọ lójú ẹ̀. Gbogbo bí Fúlàní ṣe jíyàn gbé bó ṣe ń géyàn lórí bó ṣe ń pààyàn lọ́tún lọ́sì báwọn Fúlàní àti Haúsá bó ṣe marginalize wa bó ṣe fìyà ń jẹ ìran Yorùbá títí bó tẹ̀ jẹ́ pé wọ́n ló ti sọ nípa ẹ̀rí ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ. Bàbá yẹn fọwọ́ lẹ́rán títí tó fi kú ni kò sọ̀rọ̀. Èmi ń sọ o ohun tó bá ṣe sílẹ̀ òun la máa sọ lẹ́yìn ẹ̀ o ó ti kú sí ó ti lọ Ọbásanjọ́ wàá kú wàá lọ tó bá ṣe wọn á sọ lójú ẹ̀mí ẹ̀dẹ́ wọn ti ń sọ ohun tó ṣe fún ẹ. Ẹ̀yin àgbààgbà mo tún pariwo General Lani Akinrinade you are still alive ó sì wà láyé ìgbà 80-something years old. Kí ló dé tẹ́yìn wọn yóò sọ̀rọ̀? Kí ló dé tẹ́ pẹnu mọ́ tẹ́ bàgẹ́dàgodo sẹ́nu yín tẹ́ sọ̀rọ̀? Gbogbo ẹ̀yin náà gbàgbọ́ ìjà Yorùbá ṣòro jà àbí bẹ́ẹ̀ kọ́? A mọ̀ pé ìjà Yorùbá ṣòro jà ẹ̀yin Facebook ẹ̀ pín kí ní ìmọ̀ kí ló dé? Ẹ pín mọ̀. Ẹ̀yin tẹ̀mí ní TikTok ó yà ní ìrí ó yà ẹ máa power tap ẹ máa like ẹ lọ. Ẹ bá ṣe ń like ẹ yẹn máa follow mi máa follow you ẹ̀yin TikTok ni o. Subscriber ní YouTube ẹ máa subscribe ẹ máa like ẹ kẹdẹ pín. Mo pe bàbá Lani Akinrinade you are a retired general. Once a general is always a general. Kí ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ máa wò ní tí ìyá dẹ̀ máa jẹ Yorùbá gbé tẹ́ bá gbàgbọ́ pé ọmọ Yorùbá ti di president ó máa correct nǹkan. Your constitution will never allow him to correct whatever he wants to correct. Ojú wa la ṣe.
Èmi ò sí lára àwọn tó ń gbàdúrà pé wọn ò ní gbéjọba fún Tinubu. I don't pray that. Ó ti wọlé ó ti wọ̀ kán gbé fún ìdùnnú tèmi ni. Èmi ti sọ àǹfààní lẹ́yìn ọmọ Yorùbá lè jẹ ojú àwọn appointment tán lè fẹ́yìn ọmọ Yorùbá. Lẹ́yìn appointment yẹn kò sí àǹfààní kankan tẹ́ ẹ jẹ mọ́. Mo ti sọ bọ́tẹ̀ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ti ń súnmọ́ etí ibojì. Bàbá Ayọ̀ Adébánjọ ojú Ọládípọ̀ Díà tó kù yìí o ojú lọ lọ́jọ́ orí o. Ọládípọ̀ Díà is about 80 years while you are 90 something years and yet ọmọ Ìgbò lẹ́ ń tẹ̀lé kiri. Ariwo Ìgbò ló yẹ kó ṣe lẹ̀ pa kiri. Ronú bí ìran Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn. Bàbá Adébánjọ ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ pariwo pé tí wọ́n bá gbé fọ́mọ Ìgbò Nàìjíríà forget Nàìjíríà. Kí ni ìgbésẹ̀ tẹ wá ń gbé bàbá kí Nàìjíríà fi máa pín tí Yorùbá fi dá dúró lọ́tọ̀? Wọn ò ṣáàdẹ̀ gbé fọ́mọ Ìgbò tẹ̀lé sí i. Expectation mi ni pé kẹ́ ti jáde báyìí kẹ́ ti sọ pé Yorùbá ti dúró. Káwọn ọmọ Yorùbá wá tẹ̀lé yín lẹ́yìn yìí. Torí expectation ti wà nìyẹn. Bàbá Ayọ̀ Adébánjọ at your age 93. At your age 93 bàbá ẹ̀rù sì ń bá ẹ̀yin wọ̀nyí láti sọ òtítọ́. Ẹ̀rù sì ń bá yín láti di òtítọ́. Kẹ́ sọ òtítọ́. Wọ́n ní àgbà tí ò kẹrùn sọ akẹtẹ sáré ni. Ẹkún jẹ́ ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tó bá bàjẹ́ tó délẹ̀ tó dójú ẹ̀ wọn ò ní pariwo Ọmọlúkà o. Ìdí ni wípé I am nobody. Ẹ̀yin tọ́lọ́ ń pè tó fi ṣe olórí tó fún lóko ẹ̀yin náà máa ń pe orúkọ ẹ̀. Wọ́n bá fẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n ní kí ni Ọọ̀ni Ifẹ̀ ń ṣe? Kí ló wò? Wọ́n ní kí ni ọba Èkó ń ṣe? Kí ni Awújalè ń ṣe? Kí ni Aláàfin ń ṣe? Kí ni Lípẹ̀dé ṣe? Ọba mo ní Lípẹ̀dé. Ọba Alákéjàre Lípẹ̀dé ti lọ. Ọba Aláké kí ló ń ṣe? Ìbá máa sọ nìyẹn. Wọ́n ní kí làwọn GO ìdájí GO gbogbo kí ni wọ́n ń ṣe? Kí làwọn àgbààgbà Afẹ́nifẹ́re kí ni wọ́n ń ṣe? Ìbá máa sọ nìyẹn. Àwọn àgbààgbà olóṣèlú wá ní kí ni wọ́n ṣe? Wọ́n ò ní sọ pé kí lọmọlúkà ń ṣe. Because ẹ̀yin ilẹ̀ ń sọ̀rọ̀ on behalf of Yorùbá people. Tí bá sọ pé ẹ sọ̀rọ̀ mo ń parọ́ nù. Mo ń parọ́ ni ẹ̀yin ilẹ̀ ń sọ̀rọ̀ lórúkọ Yorùbá kì í Ọmọlúkà. Bọ̀ tó bá délẹ̀ tán gbogbo wa lákàn òun lèmi ṣe ń pariwo eléyìí tí mò ń pariwo. Kò sí ìdí kankan tí mo ṣe ń pariwo yẹn ju eléyìí lọ. Ìtọ́kànjẹ́ kó ń dùn mí ni pé gómìnà wa l'Ondo State èmi rí mo dẹ̀ mọ̀ nínú nǹkan tí mo ṣe ó nífẹ̀ẹ́ pé kí ìran Yorùbá ó dúró. I may not be a psychologist but Ọlọ́run fún mi ní ẹ̀mí láti study èèyàn. Màá study ẹ̀ máa dẹ̀ mọ̀ nǹkan tó jẹ́. Within period of 2-3 hours tí máa wù ẹ́ tí mo wù ẹ́ sóṣù tí mo ní communication pẹ̀lú ẹ máa mọ bó ṣe jẹ́. Mi ò súnmọ́ Akérédolú pọ̀ mo mọ̀ dáadáa mo study ẹ̀ mo rí gbogbo ìyẹn tó jẹ́. Mo rí nínú ìṣe ẹ̀ nínú ìwà ẹ̀ pé ọkùnrin fẹ́ràn Yorùbá. Ṣùgbọ́n ìdókòpá tẹ́sí lọ́wọ́ òun ni constitution Nàìjíríà tó lò. And as far as I'm concerned, tó bá lo constitution yẹn, he can never do anything. Níbi tó wù dé, àwọn Àmọ̀tẹ́kùn wọ̀nyí ó ní bó ṣe fẹ́ bá wa wọn. But constitution fàyè gbà. Constitution fàyè gbà. Ṣùgbọ́n èmi wá ń sọ pé iṣẹ́ yẹn ò tó Akérédolú. Iṣẹ́ tẹ́ ẹ ṣe ò tó. Iṣẹ́ tẹ́ ẹ ṣe kò tó rárá o. Ó kù díẹ̀ káàtó kí ẹ̀rù máa bá àwọn èèyàn àti dìde. Ẹnìkan ṣe ṣíṣe ní àjọwá àkókò ó ní ṣíṣe ó ṣòkú ìyá ẹ̀. Ó wá pa àwọn staff ẹ̀ àwọn staff pé wọ́n gbé jókòó wọ́n ní àti dá owó jọ wọn bá tá a rí dájọ rè gbà á ní lè bá ẹ lọ. Kí dàdìdí tí wọn ò ṣe lè bá lọ wọn náà jiyàn gbé lọ́nà àkókò ọ̀nà ọ̀wọ̀ sọ́sẹ̀ Sọ́bà Sákìbá wọn náà jiyàn gbé ọ̀nà Ìkàrẹ́ sí Àjọwá wọn náà jiyàn gbé ọ̀nà Arigidi sí Oyin sí Òkè Àgbè gbogbo ẹ̀ wọn náà jiyàn gbé. Ó dáa tá a wá tẹ̀ ṣẹ́ẹ̀fù mọ́
ìlú tó lọ́ba tó níjòyè tó ní gọ́ọ̀mẹ̀ntì tó ní gbogbo ẹ̀. We are not safe. Your Excellency, Your Excellency, Your Excellency, there are people that are ready to volunteer themselves. One they are ready to take up that that assignment. One ready to protect ilẹ̀ bàbá wọn. This is our land. This is our land. They are ready. For example, let's go out. Even the government, but this is from the Mr. Governor. After all, it's the chief security of the state. He has every reason to protect the state, the citizens of this state. That is his primary assignment, is to protect the citizens of Ondo State. Is the chief executive, at the same time, is the chief security of Ondo State. The only thing they can do is to give you an advice. Not say won't need exceed or come over share nǹkan tó yẹ kán ṣe débi tí wọ́n ti borúkọ fi yín náà jẹ́ rárá. But ọ̀rọ̀ yìí ti ń kọjá ntí a lè fòdì ọwọ́ wa lé lórí Your Excellency. When it gets to a certain level, ẹ̀yin tó múra yẹ nílé ẹ̀dí ọ̀ ẹ̀mọ́ ẹ̀ nílé faradà mọ́. Àwọn aráàlú ò nílé faradà mọ́, wọ́n á tún jáde tipátipá fún yín. Wọ́n tún jáde àkọ́mọ́dé àtẹ̀gbọ́n bọ́ síta. Wọ́n ò agbára yóò ní gbé o. Ẹni tó ní mò ń ránjú kí tètè ránjú fún dáadáa. Oh God. Sorry for that. Ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa ní TikTok ẹ wá fẹ́ join ẹ lè request. Any request, I will gladly accept it. So, àmọ̀ràn tẹ́mi mú wá fún yín ní Mr. Governor. Ẹ má jẹ́ ká gbọ́ ìròyìn aburú mọ́. Ó ti di ìròyìn burúkú kan, ojúmọ́ kan. It's getting out of hand. Ẹ bá wa wá àtúnṣe síbẹ̀ yẹn o. Àwọn tẹ́ kó sínú Àmọ̀tẹ́kùn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò deserve láti wà ńbẹ̀. Ẹlòmíì kò lo paracetamol rí. Àmọ̀tẹ́kùn kò yẹ kẹ́ rí Àmọ̀tẹ́kùn bí avenue àti employ àwọn tí ò níṣẹ́. Àwọn tó kúnjú ẹni tó jẹ́ ọmọ bọ̀tí, ọmọ bọ́tà, ordinary òkúta kò lè gbé dìde nílẹ̀. Ordinary òkúta, you cannot lift it. Ẹ̀yin náà employ ẹ̀ kó wá ṣiṣẹ́ security. Kí náà mà nípa security? Ẹ̀yin fúnra yín lẹ́ta gbogbo eléyìí, and that is why ẹ̀jẹ̀ rí ti ṣe àwọn Àmọ̀tẹ́kùn kò yọ. Àwọn able body people wọ́n wà lẹ̀ tán ní agbára, we are talking of strength. Wọ́n tún ní oògùn, wọ́n tún ní àyà, wọ́n láyà, wọ́n lóògùn, wọ́n lágbára, wọ́n wà lẹ̀ employ wọn sínú Àmọ̀tẹ́kùn kan defend ilẹ̀ yìí. Ẹ lọ́pọ̀ àwọn newly graduated obìnrin àtọkùnrin àwọn lè kó sínú Àmọ̀tẹ́kùn kan wá máa bá yín sí Àmọ̀tẹ́kùn. Sáwọn ló fẹ́ lọ fèsì Fúlàní, sáwọn ló fẹ́ protect, ló fẹ́ defend ilẹ̀ wọn. Tó jẹ́ pé ordinary àdá tó bá mú dání gan báyìí tán ṣe bí eléyìí, ó máa tọ̀ síra táyà gbẹ̀ síra parararara ni pé mo kú orí ìyá mi o. Àwọn lè kó síbẹ̀. Ìdí tí tẹ̀sẹ̀ ní ti ṣí àwọn Àmọ̀tẹ́kùn ò jáde nìyẹn. Ẹ ti politicize ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn yẹn tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni afẹ́sẹ̀ Àmọ̀tẹ́kùn ẹ wá ń pín slot. I don't blame bàbá mi Adélẹ́yẹ. Adélẹ́yẹ, that is the commander of Àmọ̀tẹ́kùn in Ondo State. Ẹni ẹlẹ́ni gbìyànjú tiẹ̀. Kì í ṣe olóṣèlú, ẹ̀yin lẹ pé kó wá ń hẹ̀jì àwọn Àmọ̀tẹ́kùn. Ìjọba dẹ̀ fẹ́ ló máa ṣe. Nígbà tí èèyàn bá fẹ́ employ àwọn èèyàn sí Àmọ̀tẹ́kùn,
tẹlọ pín slot yẹn House of Assembly Òkìtìpupa West ó gba slot 10 Òkìtìpupa South ó gba slot 10 Àkókò South East slot 1 ó gba slot mẹ́rin àwọn wọlé lérò kan máa fún ṣé báwọn private tó kúlẹ̀ tí òṣìṣẹ́ tán fẹ́ ṣe àwọn náà máa lọ fún ní slot yẹn whereas kì í dẹ̀ ń ṣiṣẹ́ tó tọ́ sí wọn láti ṣe ni because wọn ò lẹ́bi ẹ̀ wọn ò láyà ẹ̀ wọn ò ṣe wẹ̀. wọ́n bá fẹ́ gbà ẹ́ sínú iṣẹ́ ológun ó ní àwọn nǹkan tán kọ́kọ́ wò mọ́ ẹ tó tó lè sọ pé ó fẹ́ ṣe ológun wọ́n á kọ́kọ́ wo àwọn nǹkan kan mọ́ ẹ wọ́n á tẹ̀sí ẹ olóye eré tí wàá sá kìlómítà sọ eré tí wàá sá ẹ̀mí àfẹ́ bọ́ ó dẹ̀ ní oye tírénì tí wàá undergo kó tó lè sọ pé àrà mi Nàìjíríà náà mi. bọ́tẹ̀ fẹ́ gbàyàn sí security state ẹ lọ gba àwọn ọmọ bọ́tà àwọn ọmọ tó jẹ́ pé tí ìná mu àwọn tí ò anything nípa security àwọn lẹ lọ ń gbé àwọn kan dẹ̀ wà tó jẹ́ ikú tí wọn ò kọ́ ikú tí wọn ò kọ́ anything bó gbàdá sókè bó bá tiẹ̀ máa ṣá wọn wá dúró ṣá wọn kó tiẹ̀ wọlé wọn á dúró wọn wà lẹ̀ instead of you to go out and pick them láti ìlú kan sí kejì kẹ́ pick gbogbo wọn kẹ́ kó wọn kẹ́ fún wọn ní proper training kán lè defend níbi tó bá yẹ kán defend níbi. With special training a troop of 200 men tó bá fún wọn ní special training tó dáa wọ́n lè lé gbogbo Fúlàní kúrò nínú gbogbo tó wà lódò sí pàpàtà training ló ń jẹ́ bẹ́ẹ̀ special force àti àwọn fíìmù àwọn bó ṣe ń train àwọn èèyàn l'Amẹ́ríkà wọ́n train wọn fún special kìíní wọ́n lè wẹ̀ mú omi wọ́n lè rìn lórí igi wọ́n lè fò lórí ilẹ̀ kò sí kẹta ò lè ṣe kò sí mọ́tò tó ò lè wà kò sí katapila tó ò ní lè wà training ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ dẹ̀ jòkó ẹ politicize ọ̀rọ̀ security wa ẹ̀ ń fi ṣòṣèlú ẹ lè ṣe irú kan bẹ́ẹ̀ yẹ kẹ́ ẹ expect gbé wọn succeed they can never succeed because ẹ fi àyè lẹ̀ gan fún ẹni tó gba iṣẹ́ òun ẹ fàyè lẹ̀ fún kó ráyè ṣiṣẹ́ yẹn bó ti tọ́ àti bó ti yẹ. Their boss you didn't allow him láti ṣiṣẹ́ yẹn òun fúnra rẹ̀ mọ àwọn tó tọ́ tó yẹ kó òun pa tó lè bá ṣiṣẹ́ ó mọ̀ wọ́n and káàtì ẹ̀tọ́ wá fìyẹn sẹ́gbẹ̀ẹ́ mo sọ fún yín pé there are some nínú àwọn tá a tún sọ wọ̀nyí tó ní agbára tó ní gbogbo nǹkan tó lè fi gbéra wọn ní jagunjagun wọ́n wà nílẹ̀ they are not asking for your money they want to volunteer themselves pé àṣetán àti ṣiṣẹ́ pẹ̀lú wọ́n wà nílẹ̀ ní mo sọ bẹ́ẹ̀ fún yín láti defend ilẹ̀ bàbá wa ẹ wo ẹni tí mò ń sọ sí àti sùn sínú ilé ẹ̀ báyìí ti dìbẹ̀rù fún ó ní kó má lọ sùn kan wá pa àwọn ọmọ inú ilé ẹ̀yìn ilé ẹ̀ làwọn Fúlàní ti wá jẹ oko ó dẹ̀ wọ́n nu wọn pé kó má wá bẹ̀ mọ́ wọ́n bẹ̀ sí ní kápá sókè and continuously wọ́n wá bẹ̀ tó bá ti di pé ó disturb wọn jù bẹ́ẹ̀ yẹn àwọn Fúlàní yẹn wọ́n lè wá bá nínú ilé lọ́jọ́ kankan pa sínú ilé wọ́n á dẹ̀ lọ tó bá dẹ̀ lọ bẹ́ẹ̀ kò sí wọn ò ní rí wọn mú èmi ò gbọ́ pé Fúlàní pààyàn rí wọ́n dẹ̀ apprehend Fúlàní yẹn wọ́n dẹ̀ prosecute ẹ̀ mi ò tí gbọ́ ní Nàìjíríà ẹni tó kú ní tiẹ̀ gbé Your Excellency ẹ dìdí òdodo lórí ọ̀rọ̀ security this is getting out of hand it's getting too much it is unbearable for now agbára wa ò gbé mọ́ àti rìn kó dogun káníká gbégbèsè bí eléyìí kó dìjọ̀gbọ̀n agbára wa ò gbé léyìí o Gọ́vnà Akérédolú ẹ wá nǹkan ṣe sí tí ẹ̀mí yín ò bá gbé àti sanwó fáwọn tó wà nínú Àmọ̀tẹ́kùn mọ́ let them go ẹ tún wọn lẹ̀ kán máa lọ ẹ kó àwọn new faces àwọn tó ní agbára tó ń ṣe tán ẹ kó wọn wọlé kẹjẹ kán defend ilẹ̀ yìí o. àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú rẹ̀ á dò bẹ́ẹ̀ rẹ̀ ẹ ṣe kò ní ju báyìí lọ ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tèmi ní TikTok kí ló dé mi ò rí yín kẹ́ láìkì program yìí ó yá ẹ máa láìkì jẹ́ kó máa láìkì lọ ẹni tó fún mi ní gift kò ní bàjẹ́ fún ẹ o God will continue to bless you thank you so much thank you tó àníri jù báyìí lọ àbọ̀rọ̀ lásán fún olúwa àdúrà nínú àdójújì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi I am not here to disrespect Governor Akeredolu and I'm not here to disrespect Adeleye
That is the Àmọ̀tẹ́kùn boss. Bó ṣe ta mí lára ni mo ṣe sọ̀rọ̀. Àmọ̀ràn ni mo dẹ̀ mú wá. May God bless you. May God bless Akeredolu. May God bless Ondo State. May God bless Yorùbá land. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá o. To round it up, mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan. Ẹ̀yin tẹ́ bá fẹ́ assist fún ti Ramadan, ẹ kàn sí nọ́mbà tí mo fi sójú fọ́nrán yìí. Nọ́mbà yẹn lẹ̀ wò. That is 07046092484. A ti ṣètò àwọn nǹkan tá a fẹ́ pín fún wọn sílẹ̀. Ṣùgbọ́n kò tó. We need your support. Ẹ jẹ́ ká jọ ṣe so that ọkàn wọn náà súre fún yín. Kì í ṣe nǹkan tí ẹ ní rí, ẹ máa fojú yín rí báyìí ni. Kó má jàmù kì í ṣe pé bóyá a fẹ́ fi gba nǹkan lọ́wọ́ yín. Ọlọ́mà bá ọ jẹ́ kó ń kọ wa ó bàjẹ́. Nígbà bá ṣe ẹ̀yin fúnra yín máa rí, á ṣe sílẹ̀. Tá bá ti ṣètò ẹ̀, ẹ máa rí tá máa fún àwọn tó yẹ ká fún. You can whatever 10,000, 20,000, 50, 100, 1 million. Bàbára ẹ̀ bá ṣe gbé sí ni ẹ mú wá. Á kú papọ̀, á fi ṣe tó yẹ ká ṣe. Ká lè fún àwọn tó yẹ ká fún nínú Ramadan. Ọlọ́run á fún gbogbo nílé o. God will bless you. Ó yá ẹ bá mi pín ní common table ẹ̀pin. Ẹ̀yin ti Facebook ẹ̀pin. Ẹ̀yin YouTube ó yá ẹ share. Tó bá ń wò mí nínú YouTube tó o bá tí subscribe right now, subscribe kó tó kúrò lórí program yìí. Make sure you subscribe. Ọlọ́run àtúbọ̀ máa gbọ́wọ́ ní sókè. Subscription yẹn ọ̀fẹ́ ni wọn ò náwó ní ẹ̀. But you may want to become our member. Tó bá fẹ́ di member wa, wà á click sórí join. Wà á rí ibi tán kọ join sí nínú YouTube yẹn tó bá ti rí. Tẹ̀bẹ́ yẹn tó bá ti tẹ̀ ó máa béèrè lọ́wọ́ ẹ̀. Membership yẹn level by level ni. Oní 1,000 naira wà ńbẹ̀. Oní 3,000 wà. Oní 2,000 wà. Bó ṣe lọ nìyẹn. Ilé ìtagbára ẹ̀ bá gbé, you can become our member. So that is how it is. Kó dẹ̀ rí pé ó ṣí ẹ̀ pín. Kó lè dọ́dọ̀ àwọn tó yẹ kó dé, kó dọ́dọ̀ Akérédolú, kó dọ́dọ̀ Adélẹ́yẹ, kó dọ́dọ̀ gbogbo àwọn wíṣù in the state. May God bless you all. Kò ní jù báyìí lọ o. Ẹ̀yin tèmi ní TikTok ó yá ẹ máa bá mi pín. Ó yá o. Ẹ ti mọ̀ tá máa ń kọ náà, kò dìgbà tí máa sọ fún yín. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Bẹ̀rẹ̀ sí ní kọ́ tiẹ̀ right now. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀yin tèmi ní TikTok mi ò rí like yín. Ẹ máa bá mi like, ẹ máa power tap. Please, God bless you. Ẹ̀yin bíi 7 tó kù yìí ó yá. Power tap. Oh, let it go. Let it go. Lágbára Ọlọ́run by Tuesday mo máa gbàlejò Professor Banji Akintoye lórí ìkànnì mi. Professor Banji Akintoye wọ́n máa wà ní Ọmọlúkà Great TV lọ́jọ́ Tuesday àfẹ́mú yìí. Ẹ má gbàgbé, ẹ gbọ́dọ̀ má wà. Ẹ tán tẹlifíṣàn, ẹ tán gbogbo kíní yín sílẹ̀ ńjọ́ yẹn gbogbo ẹ máa rí wò live. Ẹ̀yin tẹ́ wà ní YouTube, ẹ̀yin tẹ́ wà ní Facebook, ní TikTok, gbogbo yín lẹ máa rí wò. Professor Banji Akintoye live ní Ọmọlúkà Great TV. Kí wá ṣe mí nìkan ni mo máa host wọn. Bàbá Èkìtì máa wà ńbẹ̀. Ẹlẹ́dìkẹ́ máa wà ńbẹ̀, gbogbo wa lájọ máa wà lórí kíní ọ̀nà Ọmọlúkà. Lájọ máa ṣe lọ́jọ́ náà lágbára Ọlọ́run. Kò ní sú yín, kò ní rẹ̀ yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó yá ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá, kò tí ì sẹ́ni tó kọ̀.